eléyìí ni ìgbà tí Adéìgè tí ó wà ní orí ibùsùn nígbà tí Adéyùsè ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn, nígbà tí dókítà sọ pé kí ó bọ́ sí orí bẹ́ẹ̀dì kí àwọn ẹ̀sámì ìyẹn dókítà tí a bá ní ẹnu iṣẹ́ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́. Ìyẹn ní èní ti ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún 2016. Ilé ìwòsàn UCH la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run kó bá fún Adéìgè ní àlàáfíà tó pé láìpẹ́ ọjọ́. Babátúndé Balógun Orúmẹniọ̀wọ̀ lórúkọ tèmi fún iléeṣẹ́ Babátúndé Balógun Orúmẹniọ̀wọ̀ International. God bless Nigeria.